Mopale Ajibeda moshose Mopale Ajibeda moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Mopale Ajibeda moshose Mopale Ajibeda moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Ìyá èrè ràgàbọ̀mí o, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Ìyá èrè tàlàbọ̀mí, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Ìyá èrè tàlàbọ̀mí o, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Ìyá èrè tàlàbọ̀mí, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Bàbá ẹgbẹ́ tàlàbọ̀mí, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Bàbá ẹgbẹ́ tàlàbọ̀mí o, ẹ̀dìyẹ funfun àtàlà bọ́mọ. Mopale Ajibeda moshose Mopale bàbá ẹgbẹ́ moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Mopale Ajibeda moshose Mopale Ajibeda moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Èrè ayámayámẹ o doni yẹnyẹ kúmẹpẹ o ayámayẹ o doni yẹnyẹ kúmẹpẹ o ayámayẹ èrè tí ń gbé ku alárẹ ayámayámẹ o doni yẹnyẹ kúmẹpẹ o ayámayámẹ o ajagun náà ń gbàkú kọ ayámayámẹ o doni yẹnyẹ kúmẹpẹ o. Èrè tí ń gbóbù kan tó sá. Ayámayámẹ odò ní yẹnyẹ kú mẹ́pẹ́ o. Ayámayámẹ ajagun náà ń gbàkú kọ́. Ayámayámẹ odò ní yẹnyẹ kú mẹ́pẹ́ o. Ayámayámẹ Mopale Ajibeda moshose Mopale Ajibeda moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Mopale Ajibeda moshose Mopale Ajibeda moshose ojú rere ojú ṣàánú ojú madami lóore fire mi fún mi. Ọmọ bá wọ́n mi àìsàn ọmọ wo fún mi ní bọ́ọ̀lù nínú mọ́nítọ̀ bí. Ọmọ sí mi àtún màmá mi. Sùdìtì olúwo mi bùnmi kú kalẹ̀ ẹ̀kọ́ mi ò ṣùgbọ́n. Ọmọ nílẹ̀ lábẹ́ abẹ́sí ti kọ̀ náà. Babala ebe ku kala comrade. Aisho to no Aisho. Ọmọ bẹ owó mi Saido Òṣùpá. Mopale Ajibeda moshose Aisho. Mopale
Ajíbẹ́dá mo ṣọ̀ṣẹ̀ ojú lóró ojú ṣàánú ojú ádámì lóró fi re mi fún mi ọ̀pálẹ̀. Ajíbẹ́dá mo ṣọ̀ṣẹ̀ ọ̀pálẹ̀. Ajíbẹ́dá mo ṣọ̀ṣẹ̀ ojú lóró ojú ṣàánú ojú ádámì lóró fi re mi fún mi. Ejina lukumanu wẹ̀ṣẹ̀un. Ọmọ ẹgbẹ́ wo mi lukumọ́. Oyè wálé. Mo kí gbogbo wa pátápátá tí a ti ní àǹfààní láti darapọ̀ mọ́ wa ní fún ètò tí ò ní. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín. Bàbá wa Chief Gbàdámọ́sí San, ẹ kú ọjọ́ mẹ́ta bàbá mi, ẹ ṣeun púpọ̀ mo dúpẹ́. Orúkọ tèmi ni Ọba Àṣàgbèmí Tèmi Adára Aríwájòyè Fàṣàgbádé kínní Àmọ̀tẹ́kùn kejì Ẹ̀rù Jẹ̀jẹ̀ Ọ̀fà Kókó Land, Ààrẹ Ọba Àṣà Àgbáyé, Ọba Ẹgbẹ́ Àgbáyé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí pátápátá ní ìrọ̀lẹ́ tí ò ní. Gbogbo ibi tí ẹ ti ń wò mí ní gbogbo àgbáyé pátápátá ni ò ti ń kí yín. Mo kí ìyá wa Ọ̀ṣunfúnkẹ́ láti orílẹ̀-èdè Dubai. Mo kí yín ẹ káàbọ̀ fún sínú ètò tí òní. Bẹ́ẹ̀ náà ni òní níṣe ni ọpẹ́ ni àmúwá lọ́jọ́ tòní. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ti ní àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ètò tòní, ẹ bá wa share prógrámù yìí, sórí wall yín kábàlẹ̀ kí ọ̀pọ̀ àwọn ènìyàn lè darapọ̀ mọ́ wa. Mo ń kí bàbá kékeré Mike láti orílẹ̀-èdè Brazil, òyìnbó tí ó gbọ́ Yorùbá ju àwọn ọmọ Yorùbá lọ. Bàbá ẹgbẹ́ ni àwọn náà jẹ́. Mo kí yín púpọ̀. Bẹ́ẹ̀ náà ni mo ń kí ọ̀rẹ́ mi Èjìógbè Twins. Kò sí òde tí ó bá jẹ́ ti àṣà àti ìṣẹ̀ṣe tí ẹ ò ní ti bá àwọn Èjìógbè Twins yìí. Ká ní kí a fi òkúta dára ká fi ṣọ̀nà sí oríṣi, ká fi òkúta ṣọ̀nà, ká fi gbẹ́ ère, ká fi ṣe oríṣiríṣi gbogbo nǹkan. Olódùmarè fi jíìkì wọn. Mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. Ọpẹ́ ni fún Elédùmarè, ọba akọ́dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, òrìṣà òkè. Mo mà mú ọpẹ́ tèmi wá o. Ọpẹ́ ni mo wá fi gbogbo òní dú lọ́wọ́ Olódùmarè, ọba tí ó jẹ́ kí a di ọjọ́ òní, ọba tó jẹ́ kí ọdún ẹgbẹ́ ti ọdún yìí kó ṣeé ṣe. Òyìnbó bàbá kékeré Mike ó ní ẹ kú ètò. Mo dúpẹ́ bàbá Mike, bàbá kékeré Mike. Gẹ́gẹ́ bí mo ṣe ń wí pé lónìí ọpẹ́ ni a fẹ́ fi òní dú, a fẹ́ fi òní appreciate Olódùmarè àti gbogbo ẹ̀yin tí ẹ kópa nínú ọdún ẹgbẹ́ àgbáyé tí a ṣẹ̀ṣẹ̀ tán yìí. Mò ń bọ̀. Lórí rírí ṣe Yorùbá mi tọ́jú ọ̀rẹ́ mi kú tọ́nu. Kó o pé ọmọ Sànúsí Yorùbá mi tọ́jú ọ̀rẹ́ mi kú tọ́nu. Ọmọ Lájídé Ìdámọ́lá bèbí mi. Ìdámọ́lá bèbí olójú àrédè. Ọmọ ya méjì sí wa, Oyindamola Dámọ́lá bèbí mi.
Dàmọ́ ńlá mo so funfun tẹ́gbẹ́ òwe. Mo so funfun tẹ́gbẹ́ wá. Mo ṣe tòló kọ́ ọmọ òkú mi. Mo so funfun tẹ́gbẹ́. Mo so funfun tẹ́gbẹ́ òye. Aláwàgbé. So funfun tẹ́gbẹ́ wá. Mo ṣe tòló kọ́ ọmọ òkú mi. Mo so funfun tẹ́gbẹ́. Àkíkà ajójójó ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso pẹ́pẹ́ tí mo ní. Àkíkà ajójójó ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso. Láti ẹjẹ náà wọ́n bàbá àkíkà. Ẹ kú àbọ̀ padà. Mò ń kí olórí Tọ́pẹ́ Ọláyínká ẹ káàbọ̀. Gbogbo yín pápátá ni mo kí kú àbọ̀ sí orí ètò tòní. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn aláfẹ̀yìntì, gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá ìsàlẹ̀ fún àwa ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé. Ọpẹ́ ni mo mú wá lónìí tí mo wá dá fún yín. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín, pàápàá kábíyèsí Ọ̀ọ̀ni ìrìṣà ti Ilé Ifẹ̀ tí wọ́n jẹ́ bàbá ìsàlẹ̀ àgbáyé fún àwa ẹlẹ́gbẹ́ ọmọ. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn yín kábíyèsí o. Bẹ́ẹ̀ náà ni mò ń kí ikú bàbá yèyé Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. Mò ń kí yín fún àtìlẹ́yìn fún ọdún ẹgbẹ́ àgbáyé. Bákan náà ni mo ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Eléko ti ìlú Èkó àti gbogbo àwọn orí adé tí ń bẹ ní ìlú Èkó pátápátá ni àdúpẹ́ lọ́wọ́ yín. Mi ní wá ṣe aláìmá dúpẹ́ lọ́wọ́ Heritage Forum tí ó jẹ́ ẹgbẹ́ tí ó ń ṣàkójọpọ̀ gbogbo àwọn lọ́balọ́ba ní gbogbo ilẹ̀ káàárọ̀ jíire. Àdúpẹ́ púpọ̀ fún àtìlẹ́yìn yín. Mò ń ké ọbabìnrin olórìṣà Yemọja àgbáyé láti ìlú Ìkòròdú. Mo kí yín pé ẹ kú ọdún ẹgbẹ́ èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́, torí a lè sọ pé a ti parí ọdún náà, ọdún náà la ṣe wà. Bẹ́ẹ̀ náà ni mò ń kí Yèyé Ọ̀ṣun. Èmi á máa pè wọ́n ní Àtókẹ́ olórìṣà. Ìyá yìí náà kópa ribiribi pẹ̀lú ọkọ wọ́n kópa ribiribi nínú ọdún ẹgbẹ́ àgbáyé, ìyẹn Alárágbó Aláwòye. Wọ́n gbìyànjú gan. Gbogbo yín pátápátá ni mo kí lónìí tí a sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò, Ààrẹ Ganiyu Adams. Mo kí yín púpọ̀. Bẹ́ẹ̀ náà ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo tún wá fi àsìkò yìí kí yín pé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí yín èyí tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí. Ẹ ṣe ọ̀pọ̀ ọdún láyé. Ijó a máa bíjó fún yín, ayọ̀ a máa bí ayọ̀ fún yín. Ẹ wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́, ẹ dàgbà ẹ dògbò lórí àpèrè tí ẹ wà yìí. Bákan náà ni mò ń kí àwọn matrons wa, bẹ̀rẹ̀ látòrí ìyá wa Fọláṣadé Òjó, Fọláṣadé Tinubu Òjó, Ìyálọ́jà General. Mo kí yín màmá, ẹ pọ̀n wá pẹ́pẹ́pẹ́pẹ́. Látara yín náà mò ń kí ìyá wa Ìyálájé àgbáyé Tóyìn Kọ́ládé, ọ̀kan lára àwọn matrons wa ni wọ́n. Mo kí yín a kú ọdún ẹgbẹ́ àgbáyé yìí tí a ṣe kọjá yìí. Bẹ́ẹ̀ náà ni mo kí fi àsìkò kí gbogbo àwọn ọba káàkiri gbogbo àgbáyé tí ẹ jẹ́ bàbá ìsàlẹ̀ àti ìyá ìsàlẹ̀ fún gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ. Gbogbo yín pátá ni mo kí pé ẹ kú ọdún. Mò ń bọ̀ náà. Jojojo ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso pẹ́pẹ́ tí mo ní. Àkíkà jojojo ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso. Ṣáwó súnmọ́ bí ẹrọ wa pẹ̀lú ìbọn yẹn, àárín ẹgbẹ́ la wà ní. Àkíkà jojojo ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso pẹ́pẹ́ tí mo ní. Àkíkà jojojo ayọ̀yọ̀yọ̀ ẹja máa jíjọ dámúso. Ayẹyẹ mi bá yẹ. Bẹ́ẹ̀ náà ni mò ń fi àsìkò yìí mo fi ń kí ẹlẹ́gbẹ́ ọmọ Saheed Òṣùpá
mo kí wọn pé wọ́n kó ọdún ẹgbẹ́ àgbáyé tí a ṣẹ̀ ṣetán yìí, nítorí pé Saheed Akorede Òṣùpá wọ́n dára nínú ọdún náà. Ibi tí ó jẹ́ orísun tí wọ́n ti máa lọ ń ṣe ọ̀sẹ̀ ẹgbẹ́ wọn gangan ní etí òkun ní ìlú Gbẹ̀rẹ̀fò ní Badagry nípínlẹ̀ Èkó. Ibẹ̀ gangan níbi tí a ti ṣọdún ẹgbẹ́ àgbáyé. Saheed Òṣùpá bẹ́ẹ̀ náà ni wọ́n gbé kórè títí wọn gangan wá. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ pé Saheed Òṣùpá ẹlẹ́gbẹ́ ọmọ ni, kì í ṣe ẹlẹ́gbẹ́ ọmọ, wípé ọ̀pọ̀ ń pè lọ́mọ ayé, ọ̀pọ̀ ń pè oríṣiríṣi orúkọ. Ṣùgbọ́n Òṣùpá dábìrà ní ọjọ́ tá à ń wí yìí. Fúnra ara Òṣùpá ló gbé kórè ẹ̀ sórí, tí mo sì lérò pé gbogbo àgbáyé pátápátá ni wọ́n ti rí lórí àwọn Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tí ó sì kọrin fún gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ, tó mú inú gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ dùn pátápátá. Saheed Òṣùpá, bí ayé bá ń já ayé ò ní rẹ̀yìn, iwájú ni wàá máa, nítorí kó lè mú inú gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ dùn. Òṣùpá, lórúkọ gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ni mo fi ń ṣàdúrà fún ẹ pé ìràwọ̀ ẹ kò ní padà di òkú, òkè ni ó máa lọ. Bẹ́ẹ̀ náà ni mi ní ṣaláì máa dúpẹ́ fún ìyá wa ọbabìnrin olórin Àṣàbí Ọ̀jẹ̀. Àwọn náà gbìyànjú ní inú àìsàn ọdún ẹgbẹ́ àgbáyé. Gbogbo yín pátápátá ni àdúpẹ́ lọ́wọ́ yín pátápátá. Ìdí nìyí tó fi jẹ́ pé Òṣùpá la fi wọlé sí orí ètò ti tòní. Àwọn kókó kọ̀ọ̀kan wà tí a ò ní ṣaláì máa mọ ẹnu bà lónìí. Mò ń bọ̀. Jáyé béèyàn bá ń jẹ́ òtítì la ó sì mọ̀ bẹ́ẹ̀. Báyé bá ń jáyé béèyàn bá ń jẹ́ òtítì la ó. Alára àpò báyé bá ń jáyé téèyàn bá ń jẹ́ òtítì la ó sì mọ̀ bẹ́ẹ̀. Báyé bá ń jáyé béèyàn bá ń jẹ́ òtítì la ó sì mọ̀ bẹ́ẹ̀. Ọmọ Bàrúsá ti máa ń yọ ọsẹ kíná. Èèyàn láti ojú mi ó ìràwọ̀ la ó ṣe sẹ́kìnà tù mí. Ọmọ ya méjì sí wa ó ṣe sẹ́kìnà tù mí. Dàmọ́lá bó ń bọ̀ wá. Dàmọ́lá ò táyà bá ń jáyé sáà tí à ń bẹ, tí wọ́n lè ń bẹ, tàlíù lámò ò, tẹ̀yẹ́ gbọ́ mi náà ń bẹ. Béèyàn bá ń jẹyàn òtítì la ó sì máa bẹ. Báyé bá ń jáyé, béèyàn bá ń jẹyàn òtítì la ó sì máa bẹ. Òṣùpá oníròde Àyìndé, gbogbo ọmọ ẹgbẹ́ oníròde Àyìndé, ṣẹ̀kẹ̀rẹ̀ ìròde ìbánu jẹ́ òtítì la ó sì máa bẹ. Báyé bá ń jáyé, èèyàn bá ń jẹ́ òtítì la ó sì máa bẹ. Mo kí wa kú àbọ̀ padà. Mo wá ń fi àsìkò yìí mo fi ń kí gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ káàkiri gbogbo àgbáyé tí a kó ipa kan tàbí òmíràn nù ọdún ẹgbẹ́ àgbáyé tí a ṣẹ̀ ṣe tán yìí. Mo bẹ̀rẹ̀ kíkí nìyí láti ìpínlẹ̀ Èkó. Mo kí alága kọmitì ọdún ẹgbẹ́ àgbáyé yìí Dágunró Alákìjà Ogun Aṣòrófìjà lọ àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ nínú kọmitì yìí, gbogbo yín pátápátá ni mo kí. Bẹ́ẹ̀ náà ni mo ń fi àsìkò yìí láti kí gbogbo àwa tí a wá síbi ọdún yìí ní ìpínlẹ̀ Èkó. Mi ò ní ṣaláì má kí ìyá wa olórí àbíyè 1016 tí wọ́n jẹ́ Àríìkẹ́ Àfọlábí, tí wọ́n jẹ́ ìyálóde ẹgbẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Ìyá ni ìyá yìí, wọ́n gbìyànjú gan, wọ́n kó ipa gidi nínú ọdún náà. Àti gbogbo ẹ̀yin tí ẹ wá, yèyé omi tú mi ṣe, omi sún mi báre, àti gbogbo ẹ̀yin tí ẹ wá nípínlẹ̀ Èkó tẹ́ tún dáná, tí ẹ kó èrò wá tẹ́ tún dáná fún wọn yàtọ̀ sí oúnjẹ tí a fi ṣe pátì. Gbogbo yín pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tí ò bá débi ọdún yìí, mo mọ̀ pé láìpẹ́ fídíò Òṣùpá ọdún náà ó máa jáde. Gbogbo wa pátápátá àwa rí pé ọdún tó yẹ kí gbogbo àgbáyé kí a máa jọ péjọpọ̀ láti ṣe ni. Mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ olùṣẹ̀ṣe láti orílẹ̀-èdè Ghana. Gbogbo ẹ̀yin tẹ́ wá láti orílẹ̀-èdè
Benin Republic, Togo, gbogbo yín ni a dúpẹ́ lọ́wọ́ yín. Pàápàá gbogbo ẹ̀yin tí ẹ kópa ribiribi láti orílẹ̀-èdè Brazil, Trinidad and Tobago, orílẹ̀-èdè Egypt ní Cairo, then ní orílẹ̀-èdè Italy, Argentina, títí dé Canada, gbogbo yín pátápátá ní South Africa, gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín. Ní orílẹ̀-èdè Mexico, ní orílẹ̀-èdè US, gbogbo yín pátápátá ní a dúpẹ́ lọ́wọ́ yín. Dé Cuba, dé Venezuela, a dúpẹ́ fún àtìlẹ́yìn yín fún ọdún ẹgbẹ́ àgbáyé. Bẹ́ẹ̀ náà ni mò ń fi àsìkò yìí kí gbogbo àwa tá wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́, láti ọ̀dọ̀ bàbá wa ikú bàbá yèyé ní ìlú Ọ̀yọ́ Aláàfin, láti ìlú Ìbàdàn àti káàkiri gbogbo Òkè Ògùn, Ọlọ́jà Ìmèrè, láti Bàràpá, gbogbo yín pátápátá ni a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ipa tí ẹ kó nínú ọdún ẹgbẹ́ àgbáyé. Bákan náà ni mò ń kí gbogbo ẹ̀yin tí ẹ wá láti ìpínlẹ̀ Ògùn, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi, bàbá mi Fárútìmí Adéfágbọ́lá Olúṣẹ̀ṣe ti ìpínlẹ̀ Ògùn. Mo dúpẹ́ púpọ̀ fún ìdìde yín. Bàbá yìí wá, wọ́n náwó, wọ́n nára, wọ́n tún kó èrò lẹ́yìn. Gbogbo yín pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ yín. Ìyá wa Àtọ́kẹ́ Olórìṣà, Ṣọlá Bọ́láńlé, Àtọ́kẹ́ Alárágbó Aláwòye, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ìyá yìí kó paribiri kan tó tilẹ̀ wá fún ní jù ni pé ọkọ ìyá yìí wọ́n wá náwó nára, wọ́n kó èrò lẹ́yìn, wọ́n tún kó àwọn security. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, Fáníyì Fáṣọlá. Bàbá yìí gbìyànjú gan, wọ́n tún mú àwọn TV station wá, wọ́n ipa ribiribi ni wọ́n kó ní ọdún ẹgbẹ́ àgbáyé. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọba láti ìpínlẹ̀ Ògùn àti gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Ògùn pátá ni mò ń kí, tí mo sì ń dúpẹ́ lọ́wọ́ yín. Ọbabìnrin Ìṣẹ̀ṣe ti ilẹ̀ Yorùbá láti ìpínlẹ̀ Ògùn, mo mà dúpẹ́ lórúkọ gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ ní àgbáyé. Òun ni a fi ń dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ọba Rìṣà ti ilẹ̀ Àwórì, àkíyín, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìdìde àti àtìlẹ́yìn yín. A ó máa rí ọ̀pọ̀ ọdún ṣe láyé. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tí ẹ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, mi ní ṣaláì máa dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi Arífánlájogún, ààrẹ ọba Ògbónigbà Wáṣẹ̀. Àwọn náà gbìyànjú, wọ́n kópa ribiribi. Gbogbo àwọn tó wá láti Palace Onírìṣà láti wá ṣojú bàbá, a dúpẹ́ púpọ̀ ní lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wá láti ìlú Ẹdẹ, tẹ́ wá ṣojú kábíyèsí tìmí ti ìlú Ẹdẹ, tìmí àgbàlẹ̀ ti ìlú Ẹdẹ, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wá láti Òṣogbo, a máa dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ wá nípínlẹ̀ Ọ̀ṣun pátápátá ni à ń dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Kwara, láti ìlú Ìlọrin, Ọ̀fà, Òró, gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Kwara pátápátá. Olúṣẹ̀ṣe ti ìpínlẹ̀ Kwara, ààrẹ Ìṣẹ̀ṣe ti ìpínlẹ̀ Kwara, ọbabìnrin ẹgbẹ́ ti pé gbogbo yín pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ yín. Lórúkọ gbogbo àwa ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé ni mo fi ń kí yín, tá sì ń dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Èkìtì, gbogbo yín náà la kí, tí a yìn yín, gbogbo yín lẹ gbìyànjú. Ẹ̀yin tí ẹ wá láti Ọ̀wẹ́nà ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà sì ní a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Oǹdó, ìyẹn ìpínlẹ̀ mi, ìpínlẹ̀ tí wọ́n ní sùúrù jù ní gbogbo àgbáyé, ìpínlẹ̀ tí wọ́n nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ ènìyàn tó ń kó ní mọ́ra. Mo dúpẹ́ láti ìlú Ọ̀kà. Mi ní ṣaláì má dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Yusuf Adébórí Adélẹ́yẹ, Ìnànà Kúùkù Olúbàkà ti ìlú Ọ̀kà, fún gbogbo àwọn ọmọ wọn tí wọ́n rán wá láti wá ṣojú gbogbo wọn, láti wá ṣojú wọn. Mo dúpẹ́, mo kí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wá láti ìlú Ọ̀gbàgì, Òkè Àgbè, ní ìlú Òyì, ní Òyì Àkókó, mo
dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ríjẹ́ǹtì olóyè ti ìlú Òyì àti gbogbo àwọn olóyè ìlú Òyì ní àkókò tí wọ́n wá. Mo dúpẹ́ lọ́wọ́ ọbabìnrin ìṣẹ̀ṣe ti ilẹ̀ Àkókò. Gbogbo yín pápátá ni ẹ kú paribiri. Ẹ̀yin tẹ́ wá láti Àkúrẹ́ Àràbà Ondo State, ẹ̀yin tẹ́ wá láti ìlú Ọ̀rẹ́ Ondo Town, gbogbo yín ni a kí. Bẹ́ẹ̀ náà ni Mínísítà Alámàdé ìpínlẹ̀ Kogi, ìyá wa Yèyé Ọbàtálá tí ẹ wá tẹ kó àwọn èrò wá, àyàní tẹ wá látòkè ní gbogbo yín pápátá ni a kí tí a dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ wá tí gbogbo àjọ parapọ̀ láti ṣe ayẹyẹ ọdún ẹgbẹ́ àgbáyé ti ọdún yìí tí a ṣẹ̀ṣẹ̀ kọjá ní ọ̀sẹ̀ tí a lò kọjá yìí. Mo máa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o. Ẹ̀yin tẹ́ wá láti ìpínlẹ̀ Ẹdó, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tẹ́ wá ṣojú kábíyèsí ọba Benin, a kí yín. Ẹ̀yin tẹ́ wá láti Delta, ẹ̀yin tẹ́ wá láti Abuja, ọbabìnrin ìṣẹ̀ṣe Abuja àti gbogbo ẹ̀yin tẹ́ wá láti Abuja la kí tá dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wá láti Port Harcourt, so gbogbo yín náà ni a máa kí pátápátá tí a ò ní olódì ẹnì kankan. Gbogbo ẹ̀yin tí ẹ wá àwọn stage tẹ́ ti wá tí mi ìrántí dárúkọ, ẹ foríjì mi. Ẹ̀yin tẹ́ wá láti Jos, tẹ́ wá láti ìlú Minna, gbogbo yín náà ni a kí tí a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wá láti Kano, ọ̀rẹ́ mi tí ẹ wá láti Kano, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. A ó jọ rí ọ̀pọ̀ ọdún ṣe bára wa ṣe ní ilé ayé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Gbogbo ẹ̀yin oníṣègùn, gbogbo ẹ̀yin babaláwo tẹ́ wá pápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ní ìdúpẹ́ yìí tí mi bá wá dárúkọ umbrella tí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá wà ní abẹ́ wọn, á jẹ́ pókù díẹ̀ káàtó. Èyí ni ASADIC. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ ASADIC bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Ifágbénúṣọlá Àtàndá. Mo dúpẹ́ púpọ̀ tí wọ́n jẹ́ aṣáájú awo àgbáyé. Mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ náà ni Secretary ASADIC Baálẹ̀ Iléṣù ti ilẹ̀ Ìbàdàn. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ipa ribiribi tí ẹ kó fún ìdìde yín. Mo máa dúpẹ́ o. Bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tí ẹ náwó tí ẹ ò ní àǹfààní àti wá, gbogbo yín pátápátá ni mo kí, tí mo yìn, tí mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó wá ní ọ̀rọ̀ díẹ̀ tí mo fẹ́ kí a bára wa sọ kó tó di pé a parí ètò tòní. Mò ń bọ̀. Dangote distributor Samuel má ṣe bínú yá. Dangote distributor ó ṣe Samuel yóò má ṣàyíde Samuel Bọ́lá sí mi lára Bọ́lá sí mi lára. Ẹ jọ ẹ máa fáwọn obìnrin láyè kó náwó, àwọn náà ń fojú mí. Èyí oṣù pa sí ló ń ṣàjò Bọ́lá sí. Tọkùnrin bá máa fò kò lè fojú báyìí lọ, obìnrin lè fò débẹ̀. Ose Samuel Dangote. Jùmọ̀jáde Jùmọ̀kẹ́ ìyálàjẹ Agége ọmọ mi Jùmọ̀kẹ́ Jùmọ̀kẹ́ mi ìyá sọmọ bí Jùmọ̀kẹ́ ó bẹ́ẹ̀ mi kì í ṣe ọkùnrin ju kì í ṣe obìnrin lọ. Olórí onítìrẹ máa ń sanwó mi, ayò onítìrẹ ò fọ́. Jùmọ̀kẹ́ ìyálàjẹ ayò onítìrẹ mi, màmá mi ò ṣùgbọ́n ayò onítìrẹ màmá mi Jùmọ̀kẹ́ ayò onítìrẹ màmá mi Jùmọ̀kẹ́. Ayò onítìrẹ màmá mi Òdetọ́lá mọ̀ bọ̀, ayò onítìrẹ màmá mi Òdetọ́lá.
Mama Òṣùpá sí Dẹ́mùsà ń bọ̀. Màmá mi òde tọ́lá ìjùmọ̀ ń bọ̀. Oní tirẹ̀ màmá mi òde tọ́lá. Ayọ̀ ní tirẹ̀ àpáda ńláńlá. Ńláńlá ló yẹ lọ́bàlọ́bà. Táyé orí ẹ̀ àwọn gẹ̀rẹ́jẹ. Gẹ̀rẹ́jẹ ló yẹ lóye. Ayọ̀ ọ̀dọ́gba ló ń jẹ́. Ó tọrọ àbùkù lọ́ bàbá ẹnì kọ̀ọ̀kan. Orí ẹ̀ àwọn gẹ̀rẹ́jẹ. Gẹ̀rẹ́jẹ ló yẹ lóye. Ayọ̀ ọ̀dọ́gba ló ń jẹ́. Ayọ̀ ní tirẹ̀ ò fọ́nrán. Mo kí wa kó àbọ̀ padà. Ọdún ẹgbẹ́ àgbáyé ti 2019 mo dúpẹ́ púpọ̀ fún àṣeyọrí, ṣùgbọ́n lára àwọn ohun tí ó ṣe pàtàkì tó ṣe kókó tó yẹ kí gbogbo wa mọ̀ ni pé ó ṣe pàtàkì kí a máa kẹ́ ẹgbẹ́ wa. Bẹ́ẹ̀ náà ni ó ṣe pàtàkì kí a mọ̀ra wa gẹ́gẹ́ bí ẹlẹ́gbẹ́ ọmọ, pàápàá ibi tí a bá ti ń ṣe àjọyọ̀ tó yẹ pé gbogbo àwa ẹlẹ́gbẹ́ ni a bá jọ parapọ̀ ń ṣe àjọyọ̀, tí ó jẹ́ pé gbogbo àwa ẹlẹ́gbẹ́ ni a parapọ̀ ń ṣe ọdún. Ẹ jẹ́ kí a gbìyànjú kí a máa darapọ̀ mọ́ wọn. Ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n mọ̀ pé àǹfààní ńlá wà ní irú nǹkan yìí. Ẹ wo irú ọdún ẹgbẹ́ tí a ṣe kọjá yìí. A rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tán ti ń dá ń gbàdúrà tí wọ́n ti ń lọ káàkiri tó jẹ́ pé lọ́jọ́ tí gbogbo wa kóra wa jọ pọ̀ tí a jọ parapọ̀ láti ṣe ọdún ẹgbẹ́ àgbáyé ni wọ́n ní àǹfààní láti ṣàdúrà tí àwọn ìyálóde, àwọn ìyá ẹgbẹ́ tí wọ́n ṣàdúrà fún irú onítọ̀hún, tí ó sì ti ń jẹ́rìí báyìí. Gbogbo àwọn ètùtù tí ẹ rí pé a ṣe ní àkókò ọdún, pàápàá ní ọjọ́ Wednesday, kì í ṣe ìtorí ara wa nìkan, torí tí a bá wo àwọn ètùtù tí a ṣe ní ọjọ́ Wednesday, gbogbo àwọn ẹlẹ́gbẹ́ ọmọ pápátá ni a kóra wa jọ pọ̀ sí etí òkun. Bẹ́ẹ̀ náà ni tí a kó màálù funfun méje, akọ àti abo, màálù tá à ń pè ní kẹ̀tẹ̀, tí gbogbo wa jọ parapọ̀ tí a ṣe àdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà, ìpínlẹ̀ Èkó àti gbogbo ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè yìí, bẹ́ẹ̀ náà ni láti gbogbo orílẹ̀-èdè àgbáyé, fún ààbò, fún àánú, kí a má bàa rí ogun, ká má bàa rí ọ̀tẹ̀. Ṣé wá rí pé kì í ṣe ara wa nìkan ni a ṣe àdúrà fún, kó tó di pé a fi àwọn màálù akọ, ká tó di pé a fi bọ Ajagunà, tá a fi màálù abo, kó tó di pé a fi bọ ìyálóde àgbáyé. Lẹ́yìn èyí, onírúurú àwọn àdúrà ni a ṣe. Ẹ tún wá wo àyájọ́ ọjọ́ ọdún àgbáyé gangan, tó yẹ pé àgbò funfun gẹ́gẹ́ bí májẹ̀mú àwa pẹ̀lú àwọn ẹgbẹ́ ọ̀run, tó jẹ́ pé a tún tọrọ ìbùkún, àánú àti àlàáfíà fún ara wa àti fún gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ ní gbogbo àgbáyé. Àǹfààní púpọ̀ ló wà ní irú nǹkan báyìí tí gbogbo wa bá parapọ̀ kí a jọ ṣe. Bó tilẹ̀ jẹ́ pé lójú àwọn ẹlòmíràn bíi pé fún àǹfààní ara èèyàn nìkan ni, tí ó dẹ̀ rí bẹ́ẹ̀, tí kò rí bẹ́ẹ̀. Mo ń fi àǹfààní yìí láti sọ fún gbogbo wa pé ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé ẹlẹ́gbẹ́ ọmọ ni wá. Kò sí ẹni tó wà láyé tí kò lẹ́gbẹ́. Ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú kí a máa kẹ́ ẹgbẹ́ wa, ká máa gẹ ẹgbẹ́ wa, ká máa celebrate ẹgbẹ́ wa. Tí a bá ti ń ṣe yìí, ó dá mi lójú pé ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run, dandan ni kí wọ́n dúró tì wá. Dandan ni kí ẹgbẹ́ ayé, ẹgbẹ́ ọ̀run, kí
wọ́n fún wa ní àwọn ohun tí a bá ń béèrè. Ó sì dá mi lójú pé ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò ní farapamọ́ jẹ wá níyà, bẹ́ẹ̀ sì ni ojú ò ní tì wá. Ẹ má bínú o, mò ń bọ̀. Ìyá o, ìyá o, ìyá o, akíkà, 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 ó lé mọ́mọ́ rí mọ́, ó kà sí ara, ó dìdẹ̀ra. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlẹ́yin ló lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ifá ní bẹ̀bẹ̀ sí bẹ̀bẹ̀ relé ayé o, àgọ́ àlà ní mọ́lẹ̀ ẹ̀yìn, agbẹ́ bàtà rù gẹ́gẹ́ ní síwájú alágbe, adíbá fún bọ̀rọ̀ kìíní ayé, abù fún tọ̀run o, bọ̀rọ̀ kìíní ọ̀run ò ní jẹ́ kí tayé ọ̀tẹ̀ o, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹlẹ́gbẹ́ ni mí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o, tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ́ òbí àti mọ̀ ṣe ìpèsè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti inú oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká, àwa délé ayé kan àgbàgbé pé àwa lẹ́gbẹ́ lóde ọ̀run. Bí nǹkan bá wá ń dàrú, wọ́n lè pọ̀rọ̀ ogun ìyá ní ìsàwọn ẹja mọ̀ rántí pé gbogbo wa la lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòdì ọ̀sán jáàjí làrán ibà. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbùrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Àjàrè kẹjọ rẹ̀ mo kì í o, ẹgbẹ́ tí mo ní òun ò ní mọ́mọ́ panu, mo kì í ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Mo kì í ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Mo fẹ́ lówó ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Mo fẹ́ bímọ ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Mo fẹ́ pẹ́ láyé Ọlọ́run o. Ẹlẹ́gbẹ́ mi. Káráyé mọ́ lò mí mọ́ gbà kí mọ́ ṣẹrú ayé o. Ẹlẹ́gbẹ́ mi. Òun tẹ̀yí ẹgbẹ́ mi o. Ẹlẹ́gbẹ́ mi. Ọmọ òun tẹ̀yí ẹgbẹ́ ọ̀run o. Ẹlẹ́gbẹ́ mi. Ẹni tó fẹ́ pa mí dànù ni kó kúkú oró o. Ẹlẹ́gbẹ́ mi. Mo kí wa pé ẹ kú àbọ̀ padà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa lórí ètò ti òní. Ìdúpẹ́ ni a fi ètò ti òní ṣe. Gbogbo yín pátápátá ni a dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé a jọ ṣe ètò ti òní. Ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú, ẹ jẹ́ ká yẹ ara wa wò. Ẹ jẹ́ á yẹ ara wa wò kí a mọ àwọn ọ̀nà tí ogun gbà ń jà wá. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn ò ń jẹ ènìyàn níyà. Ẹgbẹ́ ò ń ṣe ohun búburú. Àfi tí a ò bá kà wọ́n sí, àfi tá ò bá kẹ́ wọn, àfi tá ò bá tọ́jú ẹgbẹ́ wa bó ṣe yẹ tó, òun ni wọ́n fi lè yí ẹ̀yìn padà sí wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí àtèmi àti ẹ̀yin, ẹgbẹ́ wa ò ní farapamọ́ jẹ wá níyà o. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ò ní kọ́ ẹ̀yìn sí wa iwájú ẹgbẹ́ ni gbogbo wa yóò máa rí, ni a ó máa bá pàdé. Bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀, bó tilẹ̀ jẹ́ pé a ti sọ̀rọ̀ lórí ìbejì, ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ ìbéèrè wà tí ó ti ń wáyé lórí ẹgbẹ́ oníbejì. So ìdí nìyí tí
a máa fi padà mú ètò ẹgbẹ́ oníbejì wáyé. Fún gbogbo ẹ̀yin tí ẹ ti ń béèrè pé inú ọ̀sẹ̀ yìí gangan lẹ fẹ́ ká ṣe, a ṣẹ̀ parí ọdún ni, a ní láti fi òní ṣe ìdúpẹ́. Bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó ń bọ̀, òun ni a máa bẹ̀rẹ̀ ẹgbẹ́ oníbejì. Ẹ̀yin tí ẹ béèrè pé kí lohun tó yẹ ká máa ṣe gan ọjọ́ ìbí, a sì máa padà wá sọ, a ti sọ ohun tó fara pẹ́, ṣùgbọ́n a sì máa padà mú ètò náà wáyé, a tó máa padà mú wá. Láìpẹ́ láì jìnnà, àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ó tún máa padà continue ní kòpẹ́kòpẹ́ yìí. Mo wá ń kí gbogbo ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Brazil pé a kú ìmúrasílẹ̀ ọdún ẹgbẹ́ ti orílẹ̀-èdè Brazil, èyí tí a máa ṣe nínú oṣù kẹfà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ti orílẹ̀-èdè Trinidad and Tobago, a kú ìmúrasílẹ̀ ọdún ẹgbẹ́ ti orílẹ̀-èdè Trinidad and Tobago ti 2019. A kí gbogbo wa pé a kú ìmúrasílẹ̀. Lẹ́ẹ̀kan sí, mo kí gbogbo wa pé a kú ayẹyẹ ọdún ẹgbẹ́ àgbáyé. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni gbogbo wa láwùjọ parapọ̀ ṣe ní orílẹ̀-èdè alààyè. Èmi tí lẹ́ẹ̀kan sí, èmi tí mò ń sọ̀rọ̀ ni ọba Tèmi Adára Ríwàjoyè Fàṣàgbádé kínní, Àmọ̀tẹ́kùn kejì, ẹrù jẹ̀jẹ̀ of Àkókò land, ààrẹ ọba àṣà àgbáyé, ọba ẹgbẹ́ àgbáyé. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ béèrè àmọ̀ràn tàbí fún àwọn kankan tí ò yé yín tí ẹ fẹ́ béèrè, ẹ ní àǹfààní láti pè mí àti láti bá mi sọ̀rọ̀ lórí WhatsApp wa. WhatsApp mi ní 08033702625. Ẹ̀yin tí ẹ bá sí lórílẹ̀-èdè Nàìjíríà, +2348033702625. Tàbí gbogbo ẹ̀yin tí ó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń wò wá, ẹ bá wa gbìyànjú láti lọ sí orí YouTube ní World Ẹgbẹ́ Festival. Ẹ kàn ti type World Ẹgbẹ́ Festival, World Ẹgbẹ́ Festival. Gbogbo ẹ́písòdù tí a ti ṣe bẹ̀rẹ̀ láti episode 1 títí dé episode 38 tí a wà lónìí, gbogbo ẹ̀ pátápátá ni ẹ ò ní àǹfààní àti wò. Ó dá mi lójú pé tí ẹ bá lọ wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí òmíràn kọ́, ẹ máa tún ní àwọn ìmọ̀ kan tún pẹ̀lú eléyìí tẹ́ ti ní tẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ ẹgbẹ́. Ẹgbẹ́ òun ṣe ohun búburú, bẹ́ẹ̀ ni ẹgbẹ́ kì í ṣe ẹ̀mí búburú. Ẹgbẹ́ òun ṣe ẹ̀mí òkùnkùn. Onípín tó bá wa yan ìpín láti ọ̀run wá ilé ayé ni ẹgbẹ́ jẹ́. Gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátá ní gbogbo àgbáyé la sì jẹ́ ológo ọmọ. Ìwọ tí o bá ní ẹgbẹ́, mo kí ọ kú oríire. Ìwọ tí o bá dá ẹgbẹ́ rẹ mọ̀, mo kí ọ kú oríire. Ìwọ tí ẹgbẹ́ ti ń tì lẹ́yìn, tí òun kẹ́ ẹgbẹ́ rẹ, mo kí ìwọ náà kú oríire pẹ̀lú. Lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a jọ ṣe ètò lónìí. Ó tún di ní ọjọ́ ìsinmi tí ó ń bọ̀ yìí ká tó tún mú àkọ́tún ètò mìíràn wáyé. Ó dàbọ̀. Èèyàn tó fẹ́ pa mí dànù ní kó kúkú òró. Ẹ bá mi pè é kí n gbọ́ o. Ìyálóde. Ẹ pè é kí n gbọ́. Ìyálóde. Ìyá mi ń fẹ́ wúrẹ́ jiyàn. Ìyálóde. Ó ń fẹ́ kúrú jẹ bọ́. Ìyálóde. Ó ń gbá kàrà lé náà. Ìyálóde. Ẹ bá mi pè é kí n gbọ́. Ìyálóde. Ajílàrán gba gèlè. Gèlè la fi ń pọ́n. Ajílàrán gba gèlè o. Gèlè la fi ń pọ́n. Ìyálóde gba gèlè o. Gèlè la fi ń pọ́n. Ẹgbẹ́ ọ̀run gba gèlè o.